àwọn ọmọ Abiola ń béèrè owó tíjọba jẹ bàbá wọn o. Ó ti pẹ́ tí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí o. Nígbà tí ìjọba Babangida fagilé ìbò ààrẹ June 12 ti 1993 tí gbogbo ayé sì ń béèrè ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀. Ọ̀kan nínú àwọn ohun tí wọ́n sọ ni pé kọ̀ǹtráktọ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà Federal Government of Nigeria ní MKO Abiola ṣe àti pé àwọn jẹ́ lówó bí àwọn bá sì jẹ́ kó wọlé tí wọ́n gbé ìjọba fún owó tí ìjọba jẹ́ ni yóò kọ́kọ́ yọ àti pé owó náà pọ̀ ju pé tó bá yọ irú owó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan Nàìjíríà yóò kó gbá wọlé pátápátá ni. Àwọn èèyàn gbọ́rọ̀ náà wọ́n mirí nígbà tí onígbèsè ẹni bá fi ẹ̀tọ́ ẹni duni nítorí pé kò fẹ́ san owó tó jẹ. Kí èèyàn ṣiṣẹ́ fún ìjọba kí ìjọba gba iṣẹ́ sọ́wọ́ kí wọ́n má sanwó kéèyàn náà wá díje ìbò kó wọlé ká ní a kò ní í gbéjọba fún un nítorí pé a jẹ ẹ́ lówó. Ohun tí ìjọba Nàìjíríà ṣe fún MKO Abiola nìyẹn. Àwọn tó sì wà nídìí ọ̀rọ̀ yìí ni Babangida fúnra ẹ̀, Sani Abacha pẹ̀lú David Mark àtàwọn míì tí wọ́n kún wọn. Ohun tí wọ́n ń tẹnumọ́ ni pé wọ́n kò lè gbéjọba fẹ́ni tíjọba jẹ lówó. Láti ìgbà yẹn lọ̀rọ̀ náà ti wà nílẹ̀. Ṣùgbọ́n èyí tí Babangida ti jẹ́wọ́ pé lóòótọ́ l'Abiola wọlé ìdìbò ọ̀hún àti pé òun ló yẹ kó jẹ ààrẹ ní 1993 tó sì sọ pé ìjọba jẹ ọkùnrin oníṣòwò ńlá náà lówó. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí béèrè pé níbo lowó tí wọ́n jẹ wà. Ẹ̀tọ́ sì ní fún ìjọba tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n fẹ́ kí ọ̀rọ̀ June 12 yìí parí pátápátá o láti san owó tíjọba jẹ MKO fáwọn ọmọ àti ìdílé ẹ̀ nítorí iṣẹ́ tó ti ṣe fún wọn tí ìjọba Nàìjíríà ti lò ní. Kò sì sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀ pé wọ́n jẹ ẹ́ lówó lóòótọ́. Ṣé ìgbà kan wà tó ti jẹ́ nínú àwọn tí wọ́n bá ìjọba Nàìjíríà ṣiṣẹ́ pàápàá iṣẹ́ tẹlifóònù aṣáájú wọn ni ITT ìyẹn International Telephone and Telegraph. Nígbà tí iléeṣẹ́ náà dé Nàìjíríà iléeṣẹ́ kékeré ni ọ́fíìsì kékeré ni wọ́n sì ní àmọ́ òyìnbó lọ̀gá wọn síbẹ̀. Abiola ti ṣiṣẹ́ ní LUTH ó ti ṣiṣẹ́ ní Pfizer. Nígbà náà ni ìkéde jáde pé ITT ń wá àkáńtàǹtì tó mọṣẹ́ gan-an tí wọ́n sì ní kí wọ́n wá ṣèdánwò fún wọn. Nígbà náà ni Abiola yege ju gbogbo àwọn tó kù lọ ló bá di ọ̀gá àkáǹtì fún wọn ní ITT. Nígbà tó dé iléeṣẹ́ náà lórí pé iléeṣẹ́ ńlá ni ohun tó jẹ́ kó dàbí iléeṣẹ́ kékeré ni pé ìjọba ológun Nàìjíríà àgbà náà jẹ wọ́n lówó owó náà sì pọ̀. Àwọn òyìnbó sì sọ fún un pé tó bá gba owó náà tí iléeṣẹ́ náà bá di ńlá àrà tó bá wù ú ló lè dá. Bẹ́ẹ̀ ló sì lè béèrè ẹ̀kúnwó sí i àti ohunkóhun tó bá fẹ́. Ní Abiola bẹ̀rẹ̀ sí pààrà olú iléeṣẹ́ àwọn ológun síbẹ̀ kò fi ọjọ́ kan báyìí rí ọ̀gá tó wà nídìí ètò owó tí wọ́n jẹ wọ́n. Ìgbà náà ni wọ́n ń jagun abẹ́lé o. Ní 1968 kò sì sí ẹni tó tó bẹ́ẹ̀ tí fojú di Ṣọja nígbà náà. Kódà kó jẹ́ Ṣọja tí kò lókùn ká má tí ì wá sọ ọ̀kan nínú àwọn ọ̀gá wọn. Òun kò mọ ẹni tó ń wá kò tilẹ̀ mọ orúkọ ẹ̀ àmọ́ bó bá ti débẹ̀ ni wọn yóò sọ fún un pé tọ̀hún kò sí nílé. Lọ́jọ́ kan ló bá jí lọ sí hẹ́líkọ́tà àwọn ológun yìí. Nígbà tí àwọn òṣìṣẹ́ ibẹ̀ kò tí ì dé tán ó jókòó sí ẹnu ọ̀nà títí àwọn òṣìṣẹ́ fi ń dé. Nígbà tí aago 7 sì kọjá díẹ̀ ọ̀gá tó ti ń wá láti ọjọ́ yìí náà dé. Ń lòun Abiola bá súnmọ́ láti rí i. Bó ti gbọ́ ITT báyìí ló bínú ló ní òun kò fẹ́ rí ẹnikẹ́ni láti iléeṣẹ́ náà. Ní Abiola náà bá bínú pé àwọn náà ò fẹ́ rí ẹnikẹ́ni láti iléeṣẹ́ ológun wọn mọ́ kí wọ́n sá san gbèsè iṣẹ́ tí àwọn ti ṣe fún wọn ni. Àbí báwo ni onígbèsè ṣe máa ṣakọ sẹ́ni tó jẹ lówó. Ní Muritala bá bínú pé òun máa yìnbọn pa ni o àbí kò mọ ẹni tí òun bá sọ̀rọ̀ ni. Abiola náà ní ṣé kò mọ ẹni tí òun náà ń bá sọ̀rọ̀ ni àbí ó rò pé púrùntù ẹ̀dá kan lòun ni. Níbi tọ́rọ̀ yìí ti ń le gan-an ni olórí àwọn sọ́jà Nàìjíríà pátápátá nígbà náà Usman Hassan Katsina ti dé bá wọn. Ìyẹn bá fa Abiola sẹ́gbẹ́ kan pé ṣé kò mọ ẹni tí wọ́n ń pè ní Muritala Muhammed ni. Ṣé kò mọ̀ pé òun nìyẹn ni sọ́jà tó ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìgbò lójú ogun. Abiola lòun ò mọ̀ o àmọ́ bí òun bá mọ̀ pàápàá ṣé kò ní san gbèsè tó jẹ fáwọn ni. Lọ́rọ̀ kan Usman Katsina ló pe àwọn méjèèjì pọ̀ sínú ọ́fíìsì ẹ̀ ó sì parí ìjà náà fún wọn. Lọ́jọ́ yìí ni Abiola gba ṣẹ́ẹ̀kì owó rẹpẹtẹ táwọn sọ́jà jẹ ITT
ọjọ́ náà ni Muritàlá àti Abiola sì dọ̀rẹ́ ara wọn. Látìgbà náà gbogbo iṣẹ́ àwọn sọ́jà pátá tó jẹ́ ti ìbánisọ̀rọ̀ ITT ni wọ́n ń gbé fún. Nítorí pé Muritàlá fọkàn tán Abiola tó sì jẹ́ òun gan ló wà nídìí ètò ìbánisọ̀rọ̀ fáwọn ológun, gbogbo tẹlifóònù àti rédíò tó jẹ́ abẹ́ ẹ̀ ló wà, iléeṣẹ́ ITT nìkan náà ni wọ́n ń gbé fún. Abiola náà ló sì máa ń gbà á nímọ̀ràn lórí àwọn irinṣẹ́ tuntun tó bá yẹ kí wọ́n tún ní fún àwọn ológun wa. Nígbà tí gbogbo ẹ̀ yóò sì padà wá dá, Yakubu Gowon fi Muritàlá ṣe mínísítà fún ètò ìbánisọ̀rọ̀, Federal Commissioner for Communication. Bí ìgbà tó sì jẹ́ òun àti Abiola ni wọ́n jọ ń ṣiṣẹ́ náà ni, nítorí gbogbo ohun tí wọ́n nílò nílé iṣẹ́ náà pátá láwọn ITT ń sọ̀pláì fún wọn. Nígbẹ̀yìn Muritàlá di olórí ìjọba Nàìjíríà, ohun gbogbo sì wà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ lọ́jọ́ tí Abiola ti kọ́kọ́ gba ṣẹ́ẹ̀kì fún ITT, ọjọ́ yìí ló ti ṣètò bí yóò ti jẹ́ ọ̀kan nínú àwọn tó ní iléeṣẹ́ náà. Nígbà tó gba ṣẹ́ẹ̀kì yìí tó padà dé ọ́fíìsì lọ́jọ́ yìí, òyìnbó tó jẹ́ ọ̀gá ẹ̀ ti mutí yó, ó sì ti sùn sí ọ́fíìsì níbẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ tí Abiola dé. Ni Abiola kò bá sọ̀rọ̀ ṣẹ́ẹ̀kì náà fún. Lọ́jọ́ kejì ó gba London lọ pẹ̀lú fọ́tò ọ̀gá ẹ̀ tó ti mutí yó lẹ́nu iṣẹ́. Ní London, ní hẹ́dìkọ́tà iléeṣẹ́ ITT yìí ló ti sọ gbogbo ohun tí ojú òun rí àti bí àwọn sọ́jà ti ṣe fẹ́ yìnbọn pa òun nítorí owó wọn. Ó wá wí fún wọn pé tí wọn ò bá fi òun ṣe olórí ITT ní Nàìjíríà, kí wọ́n sì fún òun ní ìdajì ìpín ìdókòwò ìyẹn shares níbẹ̀, òun yóò fa ṣẹ́ẹ̀kì tí òun ṣẹ̀ṣẹ̀ gbà náà yá ni o. Àwọn òyìnbó ní àbí kí ló ń sọ yìí, owó tí àwọn ti ń lé kiri bíi ọdún 2-3 sẹ́yìn tí òun dé tó gbà á fún wọn láàrin oṣù kan, ó ti di ọ̀gá náà nìyẹn. Àwọn yóò gbé òyìnbó tó wà níbẹ̀ padà wá sílé lójú ẹsẹ̀. Àti pé ní ti ìdajì shares iléeṣẹ́ náà tó fẹ́, àwọn yóò jókòó sọ ọ́. Bí wọ́n ti wí ni wọ́n ṣe, wọ́n gbé òyìnbó yẹn kúrò níbẹ̀ kíá. Nígbà tí Abiola sì rí i pé wọ́n ń fẹsẹ̀ palẹ̀ lórí pé kí òun ní ìdajì iléeṣẹ́ ITT ní Nàìjíríà, òun náà lọ dá iléeṣẹ́ tirẹ̀ tó pè ní Radio Communication sílẹ̀. Àwọn òyìnbó náà sì mọ̀ pé ohun tí yóò lé àwọn kúrò ní Nàìjíríà nìyẹn, ni wọ́n bá gba ti Abiola. Wọ́n gba ohun tó sọ, wọ́n sì fún ní ìdajì iléeṣẹ́ ITT ní Nàìjíríà. Bí nǹkan sì ti wà nígbà tí Muritàlá àti Abiola ń ṣọ̀rẹ́ wọn nìyẹn. Abiola ló ní ITT, Muritàlá ló níjọba. Pẹ̀lú àjọṣe tó wà láàrin Muritàlá àti Abiola yìí o, kò sí iṣẹ́ kan tó jẹ́ ti tẹlifóònù tàbí ti ìbánisọ̀rọ̀ tí kìí ṣe ITT ni wọn yóò gbé fún. Òun náà ló sì ń ra àwọn èlò ìbánisọ̀rọ̀ fún togun àti iṣẹ́ sọ́jà fún ìjọba Nàìjíríà. Ìgbà kan wà tó jẹ́ wọ́n gbé iṣẹ́ tẹlifóònù alápòtí, ìyẹn tẹlifóònù tí wọ́n ń rì mọ́lẹ̀ sójú òde àti ní bọ́sítọ̀pù gbogbo fún ITT yìí. Iṣẹ́ náà sì jẹ́ iṣẹ́ olówó ńlá gan-an. Kódà nígbà tí Muritàlá kú, àwọn iṣẹ́ náà kò dínkù nítorí wọ́n ti dáwọ́lé wọn. Abiola kò rí kinní kan nínú kí ìjọba gbé iṣẹ́ kan fún ITT kí wọ́n máa ṣiṣẹ́ náà lọ, kódà kí wọ́n má tíì sanwó, nítorí ó ti mọ̀ pé òun yóò rí owó náà gbà padà ṣáá ni. Nígbà tó sì yá, kì í ṣe àwọn iṣẹ́ tẹlifóònù nìkan ló kù tí wọ́n ń ṣe fúnjọba. Àwọn iléeṣẹ́ míì tún wà tí Abiola ní tí wọ́n ń ṣe àwọn nǹkan míì fúnjọba. Níbi tí gbèsè sì ti pọ̀ nílẹ̀ fún ìjọba rèé, tí wọ́n ń jẹ Abiola lówó, tí òun náà sì ń wò pé kò sí ohun tó burú níbẹ̀, nítorí bí ìjọba ológun kan ti ń lọ tí òmíì ń dé, Abiola náà ni aṣáájú àwọn kọ̀ǹtráktọ̀ gbogbo. Àgàgà nígbà tí Ibrahim Babangida tún dé bí olórí ìjọba. Owó tí wọ́n jẹ Abiola pọ̀ kó tó di pé ó wọnú òṣèlú Babangida ní 1992 tó sì du ipò ààrẹ tó wọlé, kí wọ́n tó ní wọn ò ní gbé ìjọba náà fún torí pé ìjọba jẹ lówó. Ọ̀rọ̀ náà ni wọ́n ti ń fà láti ọjọ́ yìí wá, kó tó wá di pé àwọn èèyàn tún hú kinní náà jáde láìpẹ́ yìí. Sule Lamido, ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú SDP nígbà táwọn Abiola dìbò yìí, tó ti ṣe mínísítà tẹ́lẹ̀ lábẹ́ Olúṣẹ́gun Ọbásanjọ́, tó tún padà di gómìnà ìpínlẹ̀ Jigawa, ránṣẹ́ sí Tinubu níbi tó ti ń ṣe ìfilọ́lẹ̀ ìwé ẹ̀ lọ́jọ́ 13 oṣù karùn-ún ọdún yìí pé bí ìjọba bá fẹ́ yanjú ọ̀rọ̀ June 12 pátápátá, kí wọ́n san gbèsè tí wọ́n jẹ Abiola fún ni o. Ó ní òun mọ̀ pé wọ́n jẹ Abiola lówó torí òun fúnra òun bí Babangida sì sọ pé lóòótọ́ làwọn jẹ lówó, pé ó sì wà lára ohun tí kò jẹ́ kí àwọn gbéjọba fún, nítorí àwọn ẹlẹgbẹ́ òun ní tí wọ́n bá gbéjọba fún, owó ẹ̀ ló kọ́ máa fàyọ lápò ìjọba.
Lamido ní nígbà táwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà ti jẹ́wọ́ bẹ́ẹ̀ kò sí ìdí tí ìjọba tó wà lóde yìí kò fi gbọ́dọ̀ má san owó tí wọ́n jẹ Abiola fún ìdílé ẹ̀ kó lè foríjì Nàìjíríà ohun aburú tí wọ́n ṣe fún un. Láti ìgbà tí Lamido ti wá sọ̀rọ̀ yìí làwọn kọ̀ọ̀kan ti ń dìde tí wọ́n sì ní kíjọba sanwó Abiola fáwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ Abiola náà ní àwọn tí ń ṣàwéjọ tí àwọn yóò fi lè rí gbogbo ohun kó sílẹ̀ àti bí ìjọba ti jẹ bàbá àwọn lówó náà. Ohun tí àwọn yóò sì kó síwájú láti béèrè fún owó náà nìyẹn. Àmọ́ ní báyìí ohun tí àwọn fẹ́ náà ni kí ìjọba yìí ti rẹ́dì láti san gbèsè náà fáwọn kí àwọn sì mọ̀ pé òógùn bàbá àwọn ò gbẹ. Iṣẹ́ tó fi ọwọ́ ara ẹ̀ ṣe ìjọba padà sanwó iṣẹ́ náà fún. Kò sí ẹni tó ti mọ nǹkan tíjọba eléyìí yóò ṣe ṣá o nítorí láti orí ìjọba Murtala Muhammed ìjọba 11 ló ti kọjá lọ ní Nàìjíríà yìí. Ìjọba 11 yìí kò sì dá ọ̀rọ̀ owó náà sọ nígbà kankan rí. Àmọ́ orun tó kù lókè yìí ó tó aṣọ láti gbẹ̀ pàápàá pẹ̀lú ìhà tíjọba yìí kọ sí ọ̀rọ̀ June 12. Adìyẹ tí ò tí ì kú ó sì tún lè jẹ gbàdo. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ owó tíjọba jẹ Abiola yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.